Gabriel ni for life ẹ̀yin èèyàn ìbéèrè ni o mo ti sọ fún yín pé mi ò bá tìjà wá mi ò wá bu mo wá kí ló wí kí ni ṣé kí ìyá àbejì ọmọ aráyé le kó fi ilé yẹn lẹ̀ fún Àgbàlá Gabriel for life kó má débẹ̀ mọ́ ṣé ẹ mọye èèyàn tí Àgbàlá Gabriel ti ṣe kinní fún ìyá ìmáṣíwà ń bẹ̀ arọ tí ò lẹ́sẹ̀ méjèèjì Àgbàlá Gabriel gbé wúmà yìí wá gbogbo ó kọ́lé fún wúmà yìí ó gbẹ́sẹ̀ lé ilé yẹn dèní ẹlẹ́ni kò máa sí ẹnì kọ́kọ́ náà èyí tẹ wá dé àsìkò tí ẹ mọ bẹ ṣe wàhálà fi rí owó yín tí n bá sọ iye bí tí mo ti rìn délé ni ó máa ṣọ́ọ̀kì yín mo ti para post office lẹ́ni ẹ̀mí ọ̀tá mi ti fẹ́ bọ́ oúnjẹ àárọ̀ mi rè oúnjẹ àárọ̀ mi òun ni because mo mọ nǹkan tó tì káwọn èèyàn láti fi rí owó ní abroad kẹ wá fi rajà lọ́wọ́ mi kí n má tètè send ẹ̀ àbí kí wá máa ṣe yín báyìí kí máa ṣe yín báyìí don't do it mi ò ṣe bẹ́ẹ̀ nígbà tí post office sọ ọjà èèyàn nù mo sunkún pé ha ọjà $340 mo ní láti fún ẹnìyẹn ló jà mí padà chẹ́ẹ̀kì tí post office fún mi ó wà lọ́wọ́ mi dè sí èlò lọ́dẹ̀ padà fún mi $140 ní post office fún mi live program mo ti sọ yìí 140 ni wọ́n fún mi mo dẹ̀ make sure pé mo pack another ọjà 340 because post office ò ṣe bẹ́ẹ̀ fún mi rí this is the first time mo ní láti gbà fọ́nà ṣùgbọ́n mo jókòó mo wo báwọn màmá bàbá ìṣe ní owó ní ìlú òyìnbó pé ha kò dẹrùn ẹ wo bí owó ṣe ń mú burúkú yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa torí bọ lóhùn yẹn mo dé báyìí mo sweat ni nínú òhùn yẹn ni mo rìn lọ rìn bọ̀ nínú òhùn yẹn ló máa lọ sí factory wọ́n á tún wà standing ẹlòmíì máa wà standing for good 8 good hours tí mo bá ṣe irun fún yàn bíbà 8 hours mo mọ bí ẹsẹ̀ mi ṣe máa ń feel kì í ṣojoojúmọ́ nìyẹn o ọjọ́ tí kọ́sítọ́mà oní búrẹ́dì bá wá tó bá fẹ́ búrẹ́dì wọn mo dúró ó kéré jù ní máa dúró 6 hours ó dìpẹ́ndì ohun tí bá fẹ́ ṣe fún wọn not every day ká má wá sọ àwọn tó lọ bí iṣẹ́ lójoojúmọ́ kó wọ́n máa ṣe wàhálà rí owó yẹn kí Ọlọ́run tún wá fi àánú àwọn èèyàn sí wọn lójú kó tún wá máa fowó yẹn ṣàánú fún àwọn tó wà ní Nàìjíríà tó jẹ́ pé ìgbà táwọn sá kíjokíjo tó ń lọ síbi iṣẹ́ tó lọ ń gbọ́ bọ́ọ̀sì kó máa mix bọ́ọ̀sì kó tètè wọlé síbi iṣẹ́ àwọn ará Nàìjíríà wà lórí bẹ́ẹ̀dì wọn sùn èyí tí ó sùn lọ sí patí èyí tí ọ̀nà patí wà bí tó cross leg sí níwájú ilé ẹ̀ tó jókòó tó ń rojọ́ ẹlẹ́lẹ́yà èyí tí ò rojọ́ ẹlẹ́lẹ́yà ó wà níbi tó ti ń ṣe kíni tó ti lọ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì tó jókòó síwájú pẹpẹ tó ti gbàdúrà pé Olúwa ṣàánú mi jẹ́ ráàánú gbà àwọn èèyàn mi tó wà ní òyìnbó jẹ́ kó ṣìwé rántí kàn mí kó wá ṣìwé rántí kan àwọn èèyàn láti ṣàánú fún wọn kí ìwà Àgbàlá Gabriel wá nítorí ìwà àtàwọn ènìyàn ní kàńtà ènìyàn ò wà entitled sí property yẹn gbọ́ pọ́pọ́ yóò ti ṣe èrè o ibi ò mọ ibi tó parí iṣẹ́ yẹn sí mi ò mọ̀ Àgbàlá Gabriel tí ẹ gbìyànjú kó lọ lò 2 months nílùú òyìnbó kó fi lọ ṣiṣẹ́ ṣe bó máa ń lọ UK tó ń lọ fàájì ló lọ ṣe lọ UK kó lọ ṣiṣẹ́ kó lọ factory kó lọ ṣe security kó mọ bó ṣe rí lára ẹ wo àwọn tó ń ṣe security yẹn standing làwọn pípọ̀ yẹn máa wà tó bá ti lè wọṣẹ́ báyìí wọ́n máa wà ní dúró ni títí tó máa fi close ẹlòmíì dẹ̀ máa ṣiṣẹ́ 12 hours owó ṣàlè pé kémi náà ṣàlè wá okay ẹlòmíì máa ṣiṣẹ́ 12 hours ẹlòmíì máa ṣe double shift kò kọ́ mọ̀ kẹ́ tó rẹ́ni tó ń ṣiṣẹ́ ní òyìnbó tó máa jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ báyìí sọ́fíìsì kò kọ́ mọ̀ gbogbo ẹnu ni mo fi sọ àwọn màmá bàbá tó ń ṣiṣẹ́ kí ẹ̀ wọ́n gbọ́dọ̀ máa lọ from one room to another máa lo àwọn tó ń kíta fún wọ́n gbọ́dọ̀ máa wo táìmù tó ní kálukú wọ́n máa lo oògùn títẹ̀ tó máa fún ní prescription títí ẹ̀ do you think it's easy Àgbàlá ṣọ́rí kò sí nǹkan tó jẹ́ kí iye ìtìmọ̀pọ̀ ikú ìwà ó lè anybody tó bá ti ṣe báyìí ẹ lọ wo gbogbo àwọn tí Àgbàlá ń kọ́lé fún Àgbàlá máa wá 1 or 2 things láti fi fáwọn fa wàhálà káwọn people yẹn lè ṣe lọ tó bá dẹ̀ ti lè lọ báyìí Àgbàlá ti dín òun ló ní property yẹn that is why tí ò ṣe ń fún wọn níwèé
ìrìn àjò tí àwọn ọmọ bàbá Suebebe ọpẹ́lọpẹ́ àwọn bàbá ológun dúdú tí wọ́n bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì Àgbàlá ló fi wò pé ohun tí àwọn bàbá ológun dúdú ìbá tẹnubọ̀ ayé ló tẹnubọ̀ ló ṣe tètè gbé ìwé yẹn fún àwọn ọmọ bàbá yẹn. Gbogbo ẹ̀yin màmá bàbá tẹ̀ ń wò mí tí kì í ṣe alábòsí tí ẹ̀ẹ́dẹ̀ ní kàgbákò tí Ọlọ́run ò ní fi Sátánì tẹni kì í ṣe Ọlọ́run tí Sátánì ò ní fi yín ṣe pàṣọ burúkú fún wèrè kan láti máa fi rẹ́rìn because àwọn tó níṣòro tó ń lọ sọ́dọ̀ Àgbàlá fi wọ́n rẹ́rìn ni ó fi wọ́n cruise ni ó fi wọ́n make good money ni good money l'Àgbàlá fi wọ́n make. Gbogbo èyí tó lóhùn wá ní fi àyè lẹ̀ fún Sátánì láti lò bẹ́ẹ̀ ẹ má fi etí òtẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ẹ wo Muyideen tí ó bá ń ṣe Alhaji Oríyọmí Àgbàlá ò ní gbé ìwé ilé Muyideen sílẹ̀ tí bá parọ́ èyí olóye máa já mi because mi ò mọ ohun tá à ń ṣe àwọn ọmọ Yorùbá àwọn tó ti ẹ̀mí ò sínú yín ẹ̀yin tẹ́ ń fòlù sí trap Àgbàlá Gabriel Yorùbá ló pọ̀ jù nínú yín ṣùgbọ́n ní Yorùbá ló lọ́gbọ́n Yorùbá ló nímọ̀ Yorùbá ló lóye ibo lọ́gbọ́n wa lọ tí ẹ fi fura wípé bọ́bọ́ yìí ṣe scam ó lè ní 419 ní oníjìbìtì ní tí ẹ fi jòkó pé òkè gbogbo àwọn tí bọ̀bọ́ yìí ti gbowó lọ́wọ́ yín kọ́lé fún èwo ni ò bọ́ síta sórí social media wá pariwo pé òun ò rí ìwé lé ẹsẹ̀kẹsẹ̀ tó bá kọ́lé fún yàn hand over ìwé ilé wọn fún wọn. Ẹ̀yin lovers all over the world iṣẹ́ tẹ dáwọ́ tẹ ní ká ṣe òun ni mo ti ṣe yìí o ìwé ilé wọn rèé o gbogbo ẹ̀yin lovers of the world tó bá jẹ́ pé o kì í ṣe olè tó bá jẹ́ wípé o máa lo Panasharp káwọn tó ń fún ẹ lówó máa lo Panadol tó wá ń lò yẹn lèmi fẹ́ kọ́ sọnù báyìí káwọn náà já Panasharp gbà mọ́ ẹ lọ́wọ́. Gbogbo ohun tí Àgbàlá Gabriel ṣe ó ṣe fún ọjọ́ iwájú ni ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí èmi Lady K sọ ẹ lọ́kọ́ sílẹ̀ tó bá di ọjọ́ iwájú mo fún yín ní 5 years 10 years to this time gbogbo àwọn t'Àgbàlá Gabriel kọ́lé fún gbogbo wọn máa lọ with empty handed finally that is what this guy is trying to do. Ogún ọjọ́ iwájú títí ẹ̀ ló kólẹ̀ that is why tó fi jẹ́ wípé any small thing báyìí our opportunity láti dá àwọn people yẹn láàmú wọ́n á lè pariwo social media wọ́n lè lọ wọ́n á fi property yẹn sílẹ̀. Àwa dúró ló wípé ṣé property tẹ́ ti fi sílẹ̀ tí wọ́n ti yẹ̀yẹ́ òun lé lórí lẹ́fẹ́ padà wá gbà. Tó bá fún wọn ní ìwé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹjọ́ ṣé wọ́n máa sọ anything nípa ẹ̀. Ibi tó yẹ kẹ́ ti mọ̀ wípé Àgbàlá Gabriel gbogbo ọgbọ́n burúkú Sátánì tí Sátánì ò rí ẹni tó fẹ́ lò deception títí wáì inú Gébú ló kọ sí inú Gébú ẹ bá mi máa hashtag ẹ bá mi hashtag àwọn protocol ẹ bá mi jù sí wọn kọ́ lè wá bú mi inú Gébú ló kọ sí. Gébú is not a man of God. Ẹ má jẹ́ ká máa tọ́ra wọ ẹ̀yin màmá bàbá ẹ̀ ń dààmú ẹ̀ ń jìyà fi rí owó yín ni. Kò sẹ́ni tí mo bá ṣiṣẹ́ owó nínú yín but mo mọ nǹkan tẹ́ ń face kó tó dé pé mo ní business yìí mo mọ ibi tí mo wá ṣẹ́ dé. Ẹ̀yin màmá bàbá bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí mo tún ṣe ń wá iṣẹ́ àṣírí mo tún sọ fún yín yẹn mo tún ṣe ń wá iṣẹ́ night tí mo máa ṣe tó jẹ́ pé tí bá ti close ní shop ní 8 máa lọ wọṣẹ́ latest by 10 tó bá ti di 5 máa jíbọ̀ lé mo ń wá iṣẹ́ ìwé báyìí sí mi ò tí ì rí. Kò sẹ́ni tó bá wá sí store mi yìí tó bá ti lè jẹ́ àwọn aráàlú wa báyìí mo máa ń jolú wọn pé ẹjọ́ mo ń wáṣẹ́ o a lot of people máa tún fi mi ṣe yẹ pé iṣẹ́ kí lẹ tún wà pẹ̀lú gbogbo adúrú ilé mo níbẹ̀ ni ẹ jòkó sí. Bí gbogbo aráàlú òyìnbó ṣe ń já lambalamba nìyẹn if you want to become somebody in life kẹ wá máa já lambalamba kẹ máa fi wá owó yẹn ẹlòmíì á ṣe 4 shift 3 shift ẹlòmíì tó bá ti lọ bí iṣẹ́ lẹ́ni ó di ẹyẹ ijọ́ kẹta kó tó wá sílé. Mo ní màmá kan ẹ̀kan lọ́sẹ̀ ló máa ń lọlé ẹ̀kan lọ́sẹ̀ number 1 ibi iṣẹ́ wọn jìnnà sílé wọn so tó bá ti wá kúrò ní ibi iṣẹ́ kan láàárọ̀ wọ́n á wá gba ibi iṣẹ́ kan lọ ní night wọ́n á lọ fi yẹn sọ pé ibẹ̀ làwọn máa sùn sí gbogbo ohun tó máa sùn níbi iṣẹ́ kò ní ju bóyá 2 to 3 hours lọ tó máa fi rest tó bá tún ti di 6 wọ́n tún jí kúrò bẹ̀bẹ̀ ló máa ti wẹ̀ ló máa tún ti dress wọ́n tún lọ wọṣẹ́ mi ni tó bá di break time ló máa tún sáré ráyè sinmi tó bá tún ti di lálẹ́ wọ́n tún padà síbẹ̀ yẹn ìjọ tí màmá yẹn ṣàlàyé fún mi báyìí
àánú dẹ̀ ṣe mí, mo ní ẹ gbà mí. Ṣé iṣẹ́ tí ìyá oníyà ń ṣe rè tó máa fowó ránṣẹ́ sí mi nígbà tí mo wà Nàìjíríà? Ṣé iṣẹ́ tí màmá yìí ṣe ni tí ìyá ìfowó ránṣẹ́ sí mi ìgbà tí mo wà Nàìjíríà? At least ó pẹ́ ju 2 weeks ìyá ilé sẹ́ni 50,000 sí mi, ó lè sẹ́ni 60,000 sí mi. Ìgbà mi ò lè jọ $100 lọ́ máa sẹ́ni sí mi pé Lady K gbà kó fi bá mi rà kọ́ fáwọn ọmọ ẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ mọṣẹ́ tí màmá yẹn ń ṣe ni. Wọ́n máa lọ nílé ẹ̀kọ́ lọ́sẹ̀. Kí ló jẹ́ kí n mọ̀ akọ̀wé lórí fún àsọ̀rọ̀ gan lọ́wọ́ ni ó dẹ̀ ti rẹ̀ mí o mo ṣe ń drive lọ́lé mo ṣe lọ dáná lálẹ́ báyìí torí Ọlọ́run. Wọ́n á ní kí ló dé tẹ́ bá ti délé ẹ̀sìn mi tó bá dèdò lákẹ́ dáná wọ́n ní Ọlákẹ́ àwọn tún jí lọ ó tún di next week nìyẹn. Mo ní next week báwo ṣé bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọlé ni. Wọ́n ní yẹn lọ́wọ́ ṣàlàyé fún mi. Mi ò lè jẹ́ kí màmá mo yẹn mọ bí mo ṣe feel lórí fóònù pé irú yayédè ń ṣàánú a lot of people ní Nàìjíríà. Kò sí ẹni tí mo ṣe fundraise fún lórí platform mi tí màmá yóò dáwó. Kò sí ọ̀rọ̀ Yorùbá nation wide tí bá sọ iye tí mo lè nìkan sọ lákàtà mi pé yes màmá ìdá. Sí Yorùbá nation struggle. Ṣé kó sọ pé wọ́n fẹ́ lọ ṣe rally bí kan ni kí màmá ìmọ̀ wá gúrùpù táwọn máa donate sí kó fi kún owó tó máa fi gbé bọ́ọ̀sì lọ. Ṣé gbà mí tó máa pè mí Lady K wọ́n ló fẹ́ ṣe kíní kan ibo la máa dáwó sí màá ló yẹ lọ pa àwọn èèyàn báyìí ó yẹ lọ pa àwọn èèyàn báyìí. Ẹ wá wo iṣẹ́ tí ìyá yẹn ṣe mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ mélòó báwọn aráàlú òyìnbó ṣe ń live nìyẹn. Kò ṣe dúró wò if you want to become somebody. Tó bá fẹ́ wà òkè kẹ́ wá máa ṣe wàhálà ẹ̀yin bàbá ọkùnrin mi wà iṣẹ́ ò jẹ́ kó lè ṣọkọ mọ́ nílé. Mo láwọn kọ́sítọ́mà kan tó máa ń ra àgúnmu lọ́wọ́ mi. Típà ló wà truck ló wà from one state to another tó máa kó ọjà company kan lọ sí company kan. Ọmọ máa drive 24 hours 48 hours ó wà níbi driving gbogbo bàdí wọn báyà ti gan wọ́n wá pè Lady K mo ní ìdàgbò ọ̀pá ẹ̀yìn gbà mí máa ní kọ́ lọ ra Nàìjíríà wọ́n á ní àìṣẹ́ táwọn ṣe ni. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tó bá délé wọn nílé ìdóbò olóògbé Àgbàlá Gabriel ń dóbò lọ ni o ó dóbò ló ó jáyé orí ẹ̀ lọ ni o. Irú àwọn bàbá yẹn á tún wá come to Facebook ẹlòmíì tó bá ti drive lọ báyìí á ra tán Facebook á máa fìyẹn kípa rẹ̀ bísí kóun máa fi lólè á máa wa truck lọ wọ́n á máa gbọ́ ogun tó ń ṣẹlẹ̀. Mo ní àwọn dádì kan náà bẹ́yẹn náà tí mo mọ̀ wọ́n dáadáa. Kò dẹ̀ sí ni ẹ̀yin tẹ́ bá wo live program mi tí mo ṣe níjọ́ wo bíbáyìí tí mo kí dádì mi kan pé àbàbá mi ó tó jọ́ mẹ́ta tí bá parí ètò bá pé yìí tírọ́ọ̀kì ni bàbá yẹn wà kò dẹ̀ sẹ́ni tí bàbá yẹn ò fún lówó. Kò sí ìgbà mi gan tí àwọn ẹlòmíì bá wá bá mi tí mi ò fẹ́ gbé wá sí social media bàbá yìí pé láwọn tí mo máa ń pè underground pé dádì ẹ̀jọ̀ èèyàn kan máa tuntun ti ní di help ẹni tí tẹ bá rí ẹgbọ́n àlẹ́ nígbà kó sí wàhálà send account number piu bàbá yẹn ti ṣáṣí wọ́n ti wọ́n bẹ́ẹ̀ gbà àbí kí n fi sínú àkáǹtì ẹ tí mo ní lọ́wọ́ ó ní àkáǹtì mi lọ́wọ́ lẹ́yìn àkáǹtì mi lọ́wọ́ màá níbẹ̀ ní sábà mi fi síbẹ̀ kẹsìkẹsì tí bá dẹ̀ ti fọ́wọn tó lówó yẹn màá ló yá ẹ pa àwọn ẹni báyìí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣe voice note àwọn ẹlòmíì máa ní kí n má fún wọn nọ́mbà wọn máa lókè máa ní kó ṣe voice note wá fún yín receipt tí mo dẹ̀ fi forward gbogbo owó yẹn sí wọn máa forward ẹ̀ sí wọn mọ̀ pé mi máa ṣe nǹkan tèmi plain máa forward ẹ̀ sí wọn ẹ wo gbogbo àwọn bàbá yẹn kí ìwọ wá jókòó kó wá máa lo sàkámàǹjẹ kó máa fi gbá àwọn èèyàn ní Nàìjíríà Àgbàlá Gabriel ọmọ ọdún mélòó ni ẹ tó lè wá ṣẹ́kúṣẹ́ ọwọ́ ẹ̀ ó ti jẹ́ kó yé wa pé iṣẹ́ ìránṣẹ́ òun ṣe ṣẹ́ ẹ ó lè ní ẹ́ because iṣẹ́ ìránṣẹ́ bá jẹ́ṣẹ́ ẹ ní gbogbo àwọn màmá tó wà nínú ṣọ́ọ̀ṣì ẹ yẹn o ò tí ì ṣàánú fún wọn Ọlọ́run òun ẹ sí wọn àfi kó lọ́ máa ṣe abracadabra arrange program gbogbo àwọn protocol Àgbàlá Gabriel máa ń ṣe ẹ̀ṣọ́ yẹn níṣorí gbogbo ẹ̀yìn èèyàn gbogbo àwọn protocol Àgbàlá Gabriel gbogbo àwọn bọ́ìsì yẹn ni wọ́n jọ ń gbá game àwọn ló máa lọ kékeré ló máa wọ ẹni tó ń ta iṣu ẹni tó ń ta irú ẹni tó ń ta epo tó bá ti rí wọn padà wálé wá bá master ẹ ló dádì mo pàdé màmá kan mo dẹ̀ ti sọ fún ọ pé a máa wá níjọba báyìí a máa ṣe báyìí a máa lọ síbẹ̀ àwọn èèyàn ti wá tọ kámẹ́rà dé àwọn ọmọọṣẹ́ ìjọ tó bá fẹ́ ra lọ àwa gun ọ̀kadà ibi tẹ́ máa ti mọ̀ pé Àgbàlá ò ní pè kò ní ìpè orí burúkú tẹ̀rí t'Àgbàlá Gabriel ń ṣe kiri lẹ́nu ọjọ́ mẹ́ta ìsìn òránṣẹ́ Ọlọ́run mélòó ló ṣe bẹ́ẹ̀ ṣèbí nítorí wípé iṣẹ́ ti já láti kó máa pe lovers all over the world office operation ojú office operation ikùn kó wá owó jọ sẹ́kàǹtì ẹ̀ kó wá ṣòwò yẹn mọ̀kúmọ̀kú fún wọn torí pé iṣẹ́ yẹn já ló ṣe tún mú ọ̀kadà ló máa wáyọ̀ lọ́gẹ̀dẹ̀ ìyá aláta ìyá elépo ìyá onírú kàkàkiri ṣé iṣẹ́ ìránṣẹ́ nìyẹn èyí tẹ ní làákàyè tó rí yín pé
ṣé iṣẹ́ ìránṣẹ́ nìyẹn ẹ̀yin olóye onímọ̀ onílàkàyè tọ́lọ́hun ò ní ba ayé yín jẹ́ tọ́lọ́hun ò dẹ̀ ní fàyè fún Sátánì bí wà Àgbàlá Gabriel yìí láti ba ògo yín jẹ́ ṣé iṣẹ́ ìránṣẹ́ nìyẹn ẹ dáhùn náà jẹ́ rí comment ṣé iṣẹ́ ìránṣẹ́ nìyẹn tó bá ti wá jíjọ́ tó ti jọ fi pílánì sí ẹ lọ wọ́ọ̀ṣì gbogbo fídíò tó ṣe é sìn àwọn ọmọọṣẹ́ máa ti tọ kámẹ́rà sọ̀kan àwa mú ọ̀kadà àwa máa kó jẹ́ làbí àbáyé àwa bọ̀ ìbọn nílé wọn ìbọn lẹ ló ń gbé mama ṣé ibẹ̀ lè gbé kí lè ń tà mama lọ́sẹ̀ ẹ bẹ̀ bọ̀ ẹ̀yin èèyàn ewé kọ̀ọ̀pù náà kí ló dé tẹ̀lé wá jẹ́ kọ́mọ tí ò tó nǹkan kan kó dẹ̀ máa gbé wọ́ọ̀ṣì yín kó dẹ̀ máa jẹ́ yín máa yé gbogbo àwọn màmá lọ́gẹ̀dẹ̀ màmá aláta màmá elépo màmá onírú gbogbo wọn pátápátá tó gbé àkáǹtì wọn yìí sílẹ̀ Àgbàlá Gabriel monitor statement of account wọn èyí tó pọ̀ nínú owó tó ń wọlé síbẹ̀ Àgbàlá ló ń gbá ẹ̀yìn èèyàn ewé kọ́ọ̀pù ẹ̀ ṣàánú ajé ó lè ńlá ní bọ̀bọ̀ yìí ó lè bọ̀bọ̀ yìí gbọmọ ọ̀dọ̀ gidi òun ló ṣe kó àwọn protocol jọ nínú àwọn ọmọ ọ̀dọ̀ tó lè ẹgbẹ́ ó gba master degree ó gba PhD ó gba master ó gba gbogbo nǹkan ló gba ó gba lọ́yà ó gba doctor níbi tí ó lè ẹ̀ tó ṣe kíni tó rinlẹ̀ dé tó mú yes dẹ̀ ó lè Àgbàlá Gabriel ẹ bá tap ẹ̀yin ti TikTok ká má máa rojọ́ tap ká máa ṣe prógráàmù lọ ká lè ṣe pàpàpà. ìjà ni wọ́n fi gba ìwé ilé Muyideen lọ́wọ́ ẹ bàbá Suebebe ìjà ni wọ́n fi gba ìwé ilé lọ́wọ́ ẹ bàbá yẹn ṣe rádaràda tó fi kú sákàtẹ̀ náà ni and people were contributing a lot of money into your account ṣó lè fún wa ní statement of account ẹ̀yin màmá bàbá tẹ̀ wọ́ mi ẹni ká gbàlá fún yín ní statement of account kí EFCC lọ gbé kẹwàá wo iye tẹ́ máa gbọ́ pé ó ti wọlé sínú account ẹ̀ kẹwàá yọ owó tó fi kọ́lé fún àwọn èèyàn kúrò kẹwàá wo adúgbò owó tó wọlé sákàtì bọ̀bọ̀ kí ló fowó ṣe ṣiṣẹ́ ìránṣẹ́ náà nìyẹn ṣe iṣẹ́ ìránṣẹ́ nìyẹn tó bá bọ́bọ̀ gbogbo ayé ò lè bọ́bọ̀ owó ẹ̀mí báyìí wọ mi àtọ̀tún àtòsì àtiwájú àtẹ̀yìn àwọn oníṣẹ́ ìránṣẹ́ ló yí mi ká agboolé tó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ mo ti jáde ṣòro bẹ́ẹ̀ nu ni mò ń tà tí mo pe yàsẹ̀lẹ̀ ìyàsẹ̀lẹ̀ ní ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kò sì ṣe bá bí àlàáfin kọ́ ṣọ́ọ̀ṣì pẹ̀lú bíjà ayé ṣe le tó ó dúró sórí Kristi orí àpáta Kristi ilẹ̀ mìíràn yan nínú kò ṣe bá bí àlà kò ṣe abúrákàdàbúrà kò ló jìbìtì àwọn ìránṣẹ́ Ọlọ́run ló yí mi ká agboolé àwọn onígbàgbọ́ àwọn pásítọ̀ mo ti jáde. tó bá ṣe fún gbogbo èèyàn èmi máa já iṣẹ́ ẹni ìyẹn ò ṣeṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ajé nìyẹn ti church káàmọ́ pé ó fẹ́ máa ṣe kíni ó fẹ́ máa ṣe charity tójúbọlé dáwódáwó a mọ̀ pé yes that is what you are called for not that kó máa fi pẹpẹ kó máa fi bojú orúkọ Kristi bojú kó dẹ̀ máa lu àwọn èèyàn ní jìbìtì why tí ìyá bèjì ọmọ aráyé lè ò ní ẹ̀tọ́ sí ilé yẹn mọ́ òun ló nílé ẹ̀ ìyá bèjì ọmọ aráyé lè ló nílé yẹn no matter what that house belongs to that woman is a property orúkọ ẹ̀ ló fi kọ́ a lot of people ẹ̀yin tẹ́ wọ́n mi l'Àgbàlá Gabriel ti gba ilé lọ́wọ́ wọn ṣé mo rí sí táwọn èèyàn ṣe sọ̀rọ̀ mọ́ gbogbo etí wa ti sọ sẹ́yìn wọn ò rí justice tẹ́ bá rí wípé nígbà tí títí Gébú jáde tí Gébú rí ìwé ilé ẹ̀gbà àwọn àṣírí kan bẹ̀rẹ̀ sí ní tú tí bàbá Suebebe tẹ̀lé bàbá Suebebe rí tí wọ́n gbà lẹ́yìn yẹn ta ló tún ti rí ìwé ilé ẹ̀gbà nobody nítorí pé kí ni ẹ̀yin èèyàn ẹ rí ìmọ̀ ẹ rí òtítọ́ ẹ dẹ̀ pé ní irọ́ that is why tí ó bá jẹ́ wípé gbogbo wọn rí justice ni bóyá yẹn ni gbogbo yóò bá fi mọ̀ wípé gbogbo owó tẹ dá gbogbo ìlú gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ ẹ̀wọ̀n ló ń gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ ẹ wo wọ́n máa ìyá ìmá yẹn wọ́n máa yẹn ṣe pè mí few days ago ó ní mọ́mì mo fẹ́ sọ fún yín wípé ẹ jọ gbogbo t'Àgbàlá Gabriel ṣe fóun òun yáfi ẹ̀fọ́ lọ ṣùgbọ́n ẹ jọ ẹ ṣàánú òun bó jẹ́ kóun tiẹ̀ máa wà kankan tà kóun máa fi live gbogbo ibi tí wọ́n máa yẹn dé báyìí kò ráàánú gbà mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé lásán lẹ́rù bí mo kàn kórìíra bọ̀bọ̀ yìí ni kéèsì ẹ̀kún ọwọ́ mi ò nítorí pé iye èèyàn èrí òtítọ́ that is why tí mo ṣe keep quiet a lot of cases àwọn t'Àgbàlá Gabriel bá gbowó tí wọn ò rí kankan
wọn ò dẹ̀ rẹ́ni fight fún wọn gbogbo ibi tó dẹ̀ ń dé bọ̀bọ̀ yìí ti dínà oore wọn wọn ò rá láàánú mọ́ tẹ́lẹ̀ bàbá sọ àṣẹ báwọn ti rẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ̀yin náà mọ bí program ẹ̀ ṣe máa ń rìn náà tó bá gbé wọn wá ń gbà yẹn millions of people ló máa ń wò wọ́n náà millions of people ló máa ń wo program ẹ̀ ń gbà yẹn ó ti bá yé àwọn èèyàn tó ti lé olóore jìnnà sí wọn ìyá ìbejì wá lóun padà dé sínú ilé òun ìwọ wá ju right up síta wípé ṣé ilé tó pè nínú igbó ló fẹ́ padà wá gbé Àgbàlá Gabriel kò ní bá mi dáa fún ẹsẹ̀ ṣé òkè kó yọ̀ǹda lé yẹn fún ẹ kó lọ bẹ́ẹ̀ ẹyẹ yàn ṣé kí ìyá ìbejì ọmọ aráyé le kó fi lé yẹn lẹ̀ kí lé yẹn náà lọ ìbéèrè ni mo béèrè mi ò bá tìjà wá o mi ò bá gébújà o I'm just asking ni o ṣé kí ìyá ìbejì ọmọ aráyé le ṣé kó fi ilé yẹn sílẹ̀ kí ìyá yẹn má débẹ̀ mọ́ because Àgbàlá Gabriel gbé right up síta ó ní mo bọ̀ ẹ jẹ́ kíkà fún wa oríṣiríṣi pálapàla òun ni ó ní the same house you call bush the same house you said you will never come back ṣé ń gbọ́ o that is pé this olè ọmọ burúkú yìí ó gbàdúrà kí ìyá ìbejì ọmọ aráyé le kó má padà wá sílé yẹn mọ́ now ẹ wá bí gébú ẹ̀yin tẹ́ ń dáwó ẹ̀yin màmá bàbá ẹ jẹ́ kí iye yín kó ṣí ẹ jẹ́ kí iye yín kó ṣí tí ẹ bá fẹ́ ṣe oore fóyàn kì í ṣe ní àkàtà Àgbàlá Gabriel tó bá gbé àkáǹtì èèyàn sílẹ̀ pé kẹ́ dá owó sí bọ̀bọ́ yìí ló máa gba ètò pọ̀ jù bí wọn àtàwọn protocol yìí wọ́n á dẹ̀ sọ fún àwọn ẹni yẹn pé wọn ò gbọ́dọ̀ sùn ó yẹ kí gbogbo yín ti bí ìṣáná kíyèsí oògùn pẹ̀lú ti kejì tó ṣẹlẹ̀ tó expose bọ̀bọ̀ yìí ṣé mọ̀ pé lórí gbogbo kéèsì yẹn làwọn bàbá tó gbẹ lẹ́yìn tó mú rìn nínú ayé ni wọ́n di ọ̀tẹ̀ wọn ò dẹ̀ lè sọ̀rọ̀ torí tó bá sọ̀rọ̀ ó rẹ́dì kẹ́lẹ̀ mọ́bi tó rúdù sí tó burú dé ó rẹ́dì àti tú àṣírí gbogbo tọ́jọ́ stẹ tọ́jọ́ mu gbogbo ibi tọ́jọ́ wọ̀ that is why tó fi jẹ́ pé àwọn yẹn rọra filẹ̀ wọn ò sọ̀rọ̀ wọ́n ti rí pé lójúkú ọmọ ni ṣé kí ìyá ìbejì ọmọ aráyé le kó má délé yẹn mọ́ á dá fún yín mo rí comment wọ́n ní the house is for her Àgbàlá can't take the house from her á dá fún yín o because àwọn kan náà bọ́ sí táǹsì wọ́n go against woman yẹn bó ṣe máa náà fẹ́ padà sílé yẹn ṣé kí woman yẹn wá gbé ilé sílé yẹn ni tó jẹ́ wípé orúkọ woman yẹn l'Àgbàlá ló fi build rẹ̀ orúkọ woman yẹn ló sọ Àgbàlá dẹni tó gba master degree olè tó gba PhD olè tó gba bachelor degree olè orúkọ ìyá ìní tí bá parí èyí yẹn máa já mi comment section orúkọ ìyá ìbejì ọmọ aráyé le l'Àgbàlá Gabriel fi dá gbogbo ohun tó dà lọ́jọ́ ti tòní kí ni kó jẹ́ gẹ́ni woman yẹn kí woman yẹn wá fi ilé yẹn sílẹ̀ Muyideen tó gbèwé lélẹ̀ lọ́wọ́ ìjẹ́ gbọ́n kankan pa Muyideen mọ́ where is Muyideen today is he living in that house àbó ti ta ilé yẹn no àwọn ọmọ bàbá Suwe Bebe tí wọ́n gbàgbé ṣé wọ́n wà nílé yẹn no ẹ̀yin èèyàn ogún ọjọ́ iwájú l'Àgbàlá kó jọ ogún ọjọ́ iwájú Evelyn welcome aboard òun l'Àgbàlá Gabriel kó jọ ó kàn ń lo ẹ̀yin èèyàn nítorí ó ti mọ̀ wípé ogun Nàìjíríà ti sọ ọ̀pọ̀lọpọ̀ di oníyè ríra iye wọn ò kì í ṣí ogun Nàìjíríà ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹlẹ́yinjú àánú kọjá bó ti yẹ dádì kan wà ní Amẹ́ríkà kò síjọ́ tí bàbá yẹn bá pè mí báyẹn kún ni kí n tó sọ fún ọ pé dádì ẹ má pè mí mọ́ ìjọ́ tí mo máa sọ fún bàbá yẹn pé ẹ má pè mí mọ́ bàbá yẹn ń ké ni mo ní dádì ẹjọ́ tó yọ lọ ẹbí mi pé kí ló máa ń pa bàbá yìí lẹ́kún ọ̀rọ̀ àwọn ará Nàìjíríà bàbá yìí ní iléeṣẹ́ sí Amẹ́ríkà gbogbo owó tí bàbá yẹn dẹ̀ make bàbá yẹn dẹ̀ rún sí Nàìjíríà bàbá yẹn dẹ̀ rún sí Nàìjíríà mi ò gbà wọ́n náírà rí lọ́wọ́ wọn mi ò gbà rí o kẹ má òbí lédi kéèyàn gbowó lọ́wọ́ wọn bàbá yẹn á máa ké ni bàbá yẹn á máa sunkún ni pé lédi kéèjọ́ wo la fẹ́ gba Yorùbá nation ẹ kú Yorùbá ṣé mo ti mẹ́lẹ̀ tán ló ń ta mí pa mí ẹ kú Yorùbá nation
òun ni bàbá yẹn máa ń fojoojúmọ́ ayé wọn sùn. Amẹ́ríkà ni bàbá yẹn wà o. Kí tó sọ fún ọ pé dádì ẹ má pè mí mọ́. Bàbá yẹn ní Lady K kí ló dé tó ní bá pè mọ́. Mo lẹ́kùn yìí ti pọ̀ jù ní. Ó di tẹ̀mẹ́ máa sunkún. Bàbá ní Yorùbá nation ni. Mo fẹ́ padà sílé. Mo lọ́wọ́ tí mo lè lọ fi dá iléeṣẹ́ lẹ̀ sílé. Mo ní bàbá tẹ́ bá fẹ́ lọ dá iléeṣẹ́ lẹ̀ ẹ lọ dálẹ̀. Ẹ má pè mí mọ́ sunkún. Gbogbo owó tí bàbá yẹn make lẹ́yìn tí bàbá yẹn bá san gbogbo owó òṣìṣẹ́ wọn tán l'Amẹ́ríkà. Gbogbo ètò kù charity home, àwọn àkàndá, àwọn aláìní, àwọn opó Nàìjíríà ni bàbá yẹn ń rówó lé lórí. Bàbá 70 something years. Wọ́n ní Lady K nígbà tí n bá fowó yẹn ṣàánú sìn. Mélòó ló kù táwọn fẹ́ jẹ láyé? Ẹ má pè mí mọ́. Tẹ́ bá mọ̀ pé tèmi àti ń ṣe máa sọ̀rọ̀. Ẹ má máa sunkún. Mo mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà ó tó kéèyàn máa sunkún láti àárọ̀ dálẹ́ kéèyàn má dákẹ́. But mo bẹ̀ yín ẹ má sunkún. Ẹ wo bàbá yẹn. Kí bàbá yẹn wá ṣe kòǹgẹ́ ibi tágbàlá Gabriel ló lè yìí tó tún ti gbé fídíò síta. Ṣé mo pé bàbá yẹn máa tún owó síbẹ̀? I'm very sure pé owó bàbá yẹn tó máa ti bọ́ọ̀dì sí ọwọ́ Àgbàlá Gabriel kò ní ló ń kà because orí social media ni bàbá yẹn máa wà wọn ò lọ bí iṣẹ́ wọn láwọn òṣìṣẹ́ bàbá yẹn nílé iṣẹ́ l'Amẹ́ríkà mẹ́ẹ̀ so online ló máa ń wà. Wọ́n gbọ́ Lady K ṣó ti rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ní dádì mi ò rí wọ́n jù sí mi wọ́n ní Lady K túwélé báwo lèèyàn ṣe lè rí ṣàtúnṣe ọ̀ma dádì mi ò mọ̀ péèjì tẹ́tí rí yìí ẹ lọ síbẹ̀ ẹ lọ wá fóònù ọbẹ̀ ni tó gbé program yẹn síta kẹ́ lọ ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe síbẹ̀ bí mo ṣe máa sọ fún bàbá yẹn nìyẹn ẹ lọ ń wo tẹ́ bá fẹ́ wo síbẹ̀ ẹ lọ wá fóònù nọ́mbà wọn because mi ní fún yín fóònù nọ́mbà kó a sọ pé fake nọ́mbà mo fún yín láíláí that is why when you ask me for somebody number I won't give it to you that is me mo máa rìn máa yán kọ̀ọ̀kan máa wẹ̀ máa yán kọ̀ọ̀kan èèyàn ò ní fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ra mi lára when it comes to ọ̀rọ̀ owó or anything Àgbàlá Gabriel ló láàánú ó kàn fi àwọn èèyàn kọ́rọ̀jọ now ó wájú right up síta Àgbàlá Gabriel kò ní bá mi dá fún ẹ o ibikíbi tó bá wà tó bá níta ló sọ bẹ́ẹ̀ Lady K ni èmi mo sọ bẹ́ẹ̀ kò ní dá fún ẹsẹ̀ ó máa ráre gbẹ̀yìn ni sórí lórí ìkànnì yìí èmi I will continue to expose you you will not go scot-free nínú ayé àti lórí social media ó wá ju update síta ó wá ní the same house you call bush the same house you said you will never come back the same house you packed out few months ago suddenly you are now more living in you are no more living in Lagos you are back to the house Jésù yẹn ló máa ṣekú pa ẹ́ ṣé kí ìyá yẹn fi lé yẹn lẹ́nu okay pay her the money tó forúkọ ẹgbà ẹyẹ èèyàn ẹ jẹ́ ká dáta ṣáwọn fáṣáwọn ká dáta jèrò fájèrò you know the way I operate on my own platform I don't tolerate rubbish I don't support evil I will either sell the truth that kí n parọ́ máa sọ òtítọ́ torí Bíbélì mi jẹ́ kó yé mi pé ìwọ yóò mọ òtítọ́ ó sì sọ òtítọ́ yóò sì sọ ẹ́ dòmìnira òtítọ́ ni màá sọ ṣé kí ìyá àbẹjọ ọba ráyẹlẹ kó fi ilé yẹn sílẹ̀ millions tí o lè ṣàkáǹtì ẹ̀ fún wa ló fi wọ́n máa gbà ṣé kó wá fi ilé yẹn sílẹ̀ fún ẹni Àgbàlá ṣé kó fi sílẹ̀ fún ẹni ọmọ ìbànújẹ́ gbà ní ẹ olè ní ẹ ẹ̀yin èèyàn ẹ wake up tí ẹ bá fẹ́ dáwọ́ yẹn wo bí tẹ́ máa dáwọ́ sí Àgbàlá Gabriel is a scam now ẹ wo logic tí bọ̀bọ̀ ìtún lò nísìn gbogbo ẹ̀yin tí ẹ wá àánú gbogbo ọkàn tó wá àánú including me myself Ọlọ́run á ṣe àánú fún wa adarí aláàánú gẹ́gẹ́ sí wa ẹ lọ kọ sílẹ̀ ọ̀rọ̀ tí mo sọ lẹ́nìí gbogbo àwọn lọ́jíìkì tágbàlá ló ń sìn tó máa lọ dúró síbì kan tó máa ní màmá ọlọ́jẹ ẹ máa bọ̀ arẹnjí ni o òótọ́ àwọn ẹni ẹlẹ́ni nídìí àánú Ọlọ́run but Àgbàlá ń lò wọ́n ni gbogbo àwọn màmá tẹ̀ ẹ́ rí tí Àgbàlá Gabriel lọ tójú bọ́nú yàrá wọn ní sàtìkòkò ọbẹ̀ wọn tó ń he kiri títì nísìn ẹjọ́ ṣé gbogbo àwọn tó wà nínú chọ́ọ̀chì yẹn gbogbo àwọn màmá arúgbó tó kúnú chọ́ọ̀chì yẹn tó wà bẹ́ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ṣé gbogbo àwọn màmá yẹn dáa ju àwọn tó lọ́ọ́ he níta lọ. ìbéèrè ni mo béèrè o bí o bá ti jà wá o I'm not here to fight anybody I'm just here to láti sọ kíni láti sọ tara mi o sọ fún yín pé àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé when they give you money owó lè sọ̀tì ẹ̀ fún ẹ àfi tó bá pull out mind ẹ̀ wọ́n gbówó fún mi pé Lady K má dé sọ̀rọ̀ lórí Àgbàlá Gabriel má bú ṣìtẹ̀yà tó wọ̀nyí ẹ fún mi ní billions máa ignore máa sọ tẹnu mi ara mi á fúyẹ́ máa lè sùn dáadáa mi ní lóyún ọ̀rọ̀
gbọ́ mi ṣé gbogbo àwọn màmá tó wà nínú chọ́ọ̀chì ẹ̀ yẹn ṣé gbogbo wọn ni wọ́n wà òkè àwọn màmá tó máa ń fún ní oúnjẹ jẹ every Sunday ṣé gbogbo àwọn màmá yẹn ni wọ́n wà òkè tó fi jẹ́ wípé àwọn tó lọ he ní títì ń sìn ló ń gba owó fún ṣé mo bí sì tó ṣe ń play game yẹn tí ẹ bá wo gbogbo àwọn tó gbowó fún táṣírí ẹ̀ tún sórí social media inú church ẹ̀ ń bẹ̀ ni wọ́n ti jáde wá o ṣùgbọ́n ẹni tí ò gbé nínú church tó ti wá gbé wá sórí social media tó ti lu jìbìtì tó ti ṣe arrange program tó ti bá wọn gbowó sàkáǹtì wọn tó ti béèrè pé èló ló wọlé ó yẹ lọ print statement of account ibi tó tún wà burú sí àwọn protocol ló máa rán lọ o òun gangan ò ní lọ o àwọn protocol wá débẹ̀ mọ́mì báwo dẹ̀ ní iṣẹ́ gbogbo dáadáa mọ́ tẹ́ máa ṣe é sìn lọ print statement of account á lè fi wọn dádì á lè mọ̀ pé yes ẹ̀yin ṣe olóòtítọ́ ẹ̀ ń ṣe àwọn afibiṣó lóore bí irú gbogbo àwọn tó ti kọjá lọ́dọ̀ wáyé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mu sí àwọn ẹni ẹlẹ́ni lórí street world wọ́n wá máa gbé wọ́ọ̀ṣù wọn máa kó sí wọn lọ́pọlọ finger brain wọn àyìn náà lọ print statement of account wọ́n á gbé láwọn protocol lọ́wọ́ àwọn protocol máa gbé lọ fún dádì olè nígbà tó bá gbé dọ́dọ̀ dádì olè àtàwọn protocol wọn á tún jọ kún wọn á jọ pa àwọn protocol àtúpadà lọ́ba wọn pé ní sẹ́ẹ̀ nídà àti sọ̀dá mẹ́wàá sí ṣọ́ọ̀ṣì o ṣe mọ̀ pé àwọn kan náà wà ní ṣọ́ọ̀ṣì mẹ́rin tó yẹ pé wọ́n nílò ìrànlọ́wọ́ kó tó di wípé ẹ̀yin lọ́wọ́